ṣùgbọ́n tí a bá sọ̀rọ̀ nípa kí ìmọ̀ ṣọ̀kan, níbo ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀? Láàárín ọkọ àti aya ni. Aya àti ọkọ tí ìmọ̀ wọn ò bá ṣọ̀kan, ewu wà fáwọn ọmọ yẹn o. Nítorí pé kí ni, láàárín ọkọ àti aya àwọn ọmọ yẹn, division ti wà láàárín wọn. I love my daddy more than my mommy. I love my mommy more than my daddy. Ìyà tó kọ sí àwọn méjèèjì nìyẹn. Ẹ má gbàgbé gẹ́gẹ́ bí nǹkan tá a máa ń sọ ayélujára ni tèmi ni Paul, tèmi tàbólò. Paul ń gbìn, Apollo ń bomirin, ṣùgbọ́n Ọlọ́run ló ṣe kí ni, ló mú ohun gbogbo dàgbà ni. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìrìn àjò inú kan ṣe rí. Láti jẹ́ kí ènìyàn ní inú kan, ẹ má jà tanra wa, kò easy. We disagree to agree ni. Ẹ bá wá rí gbogbo ìdílé tí ìmọ̀ wọn, èrò wọn bá ti ṣọ̀kan, kò síbikíbi tí àwọn ọmọ wọn bá dé, wọ́n máa ń bá àánú pàdé ni. Kí ni ìtumọ̀ ẹ̀ ni pé nǹkan tó fi kọ́ wọn, ó ń gbénu wọn, òun náà làwọn náà fi ń tolé wọn. Mo gbà á orí ọ̀fẹ́ láti inú kan náà síra wa, Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa o. Ìwọ ọba tí ń jẹ́ mi ni má ṣe bẹ̀rù. Ògbénu Múndí Ṣọlá ẹkùn ọkọ Fáráò. Àwa dúpẹ́ lọ́wọ́ rẹ fún orí ọ̀fẹ́ èyí tí a rí gbà. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún àánú tó ń fọhùn lórí ayé wa. A sọ pé ẹ ṣé, Olúwa gbọ́ ọpẹ́ wa. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ, ìwọ Ọlọ́run ọ̀rọ̀ bá wa sọ̀rọ̀ ká lè máa yìn ọ́. Torí Jésù Kristi Olúwa tolùgbàlà wa. Fishers of men, fishers of men, hallelujah. Kí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé ẹ kú oríire òní o. Ṣé ó ń béèrè lọ́wọ́ yín pé oríire wo? Sọ pé Ọlọ́run tó mú yín la, tó mú wa la oṣù karùn-ún já, yóò mú wa la ọdún ìjà láyọ̀ àti àlàáfíà. Ìdí oríire wa nìyẹn, nítorí pé ìdí kíkí wa nìyẹn, nítorí pé àwọn kan ibi tí wọ́n rò pé àwọn máa wà ni wọn ò sí. Just like yesterday, tán post bàbá kan, wọ́n send it out. Ó lóun lọ ìrìn àjò ní àwọn mẹ́ta, wọ́n dẹ̀ gbé ìbọn síbi orí ẹ̀, wọ́n á ní kán lọ mú 100,000 wá. Something came into my mind, mo wá wò pé tí ẹni tẹ́ ń sọ tó bá ní 100,000 ṣé kò ní wọ flight? Mo lọ 100 ṣéjà yìí náà rí, wọ́n lọ 100 million. Sometimes a máa ń wò pé àwọn kan fẹ́ irú àdúrà báyìí pé tó bá tiẹ̀ jẹ́ ẹni tó ní tó lè wọlé jáde, ṣùgbọ́n àwọn tó ń là kàkà kò wá di pé èèyàn tẹ̀ ń travel mọ́. That is why the Bible say kìkì àwọn tó lùwà bá pa mọ́ àwọn ló bọ́ lọ́wọ́ ewu. Bí àwọn kan láti Èkó sí Kòròdú lásán, ọ̀nà ó ti o ayé ti lé sí àwọn olè rìn, bẹ́ẹ̀ làwọn kan ló àǹfààní nínú ìrìn àjò oṣù yìí, wọ́n lọ láyọ̀, wọ́n dẹ̀ ń bọ̀ láyọ̀, àánú náà rí gbà o. Èmi àti èèyàn kan wà nínú ọ̀rọ̀ kan láti àná fẹ́ travel ń bẹ̀, mi ò lè sùn. Ẹni tó fẹ́ travel láti ibi tó ti ń bọ̀, ó ní kí n má wọrí o, wọ́n máa lọ láyọ̀ àtàlàáfíà. Aago 2 ààbọ̀ òru ni mọ́tò wọn gbéra, ó sọ fún mi pé òun ti dé Àbújá sìn. Mo wá wò pé èmi ń bọ́dà, òun ò bọ́dà. Ó ní forget, the security here is better than Lagos. Mo ti wá wò tó ọ̀nà orí ọ̀fẹ́ Ọlọ́run ni. Tí a bá wo ìrìn àjò ọjọ́ ìsinmi báyìí, ó jẹ́ ọjọ́ ìsinmi ìkẹyìn oṣù karùn-ún, ó dẹ̀ jẹ́ ọjọ́ tó kẹ́yìn. Ìdí tí mo ṣe ká kíra wá pé a ṣe kí ni pé a kú oríire nìyẹn. Mo gbà á ládùúrà, Ọlọ́run tó ti ń dáàbò bò wá kò ní fi wá sílẹ̀ o. Àwa ta wà ní àtàwa tí ò sí ní gbogbo kíbi tí ẹbí àti ìran wa bá wà. Ogun àsúrépè lórí ọmọdé lórí àgbà
a ò ní bá wọn ké o. Owó téèyàn ń fomijé wá káàkiri táwọn kan fi ẹ̀rín àti àwàdà gbà lọ́wọ́ ènìyàn, ayé ò ní gbà lọ́wọ́ wa o. Kí ni ohun tí wọ́n ní ká fi bá a sọ̀rọ̀ Ọlọ́run? Òun ni a pè ní be of one mind. Be of one mind. Ó ní ẹ jẹ́ onínú kan. Tí a bá wo ọ̀rọ̀ yẹn, Jésù fúnra ara rẹ̀ ó gba àdúrà yẹn, ó ní kí àwọn èèyàn kan ṣe kí ni kan jẹ́ onínú kan. One of the important of one mind is beyond someone imagination lọ. Láàárín ọkọ àtaya, sometimes it's very difficult láti sọ pé a ní inú kan. Láàárín ẹ̀gbọ́n àti àbúrò, it is very difficult láti sọ pé o lè fọwọ́ sẹ́yìn pé èmi àti bọ̀dá mi inú kan náà la ní. But when we consider the scripture very well, láàárín èèyàn àti ènìyàn àti Ọlọ́run, nígbà tí a rán wòlíì Samuel pé lọ sí ìdílé Jésè láti lọ yan ọba fún òun, look at his appearance. Ṣé mo pé ìrìn àjò yẹn lásán Ọlọ́run fún assignment, ṣùgbọ́n wọ́n wò pé Ọlọ́run fọgbọ́n kún ọgbọ́n mi o, ibi tí mò ń lọ yìí tí Sọ́ọ̀lù bá pàdé mi lọ́nà ẹ̀mí òun ṣòfò nìyẹn o. That is why sometimes we need to apply wisdom in anything we are doing. Kí ló ṣe? Ó mú ẹ̀rọ dání nígbà tí wọ́n ń lọ, wọ́n ní mo ló lọ, òun lòun fẹ́ lọ rúbọ ni. Kí ló ṣe mẹ́yẹn? Ó fi ọgbọ́n kún ọgbọ́n ẹ̀ ni. Tí a bá dẹ̀ wá wò nígbà tó débẹ̀, ó wá wò pé ìwọ ẹ̀yin ọmọ ẹ máa bọ̀, ó kọ́kọ́ wò ní ìwọ yóò sígbọ́nlẹ̀ tó bá jọba ó tó bẹ̀, gbogbo charisma ẹ̀ ló ní. Ṣùgbọ́n nǹkan kan ló wá wá sínú ọkàn ẹ̀, ó wá gbóhùn Ọlọ́run pé Samuel, èèyàn á máa wo ojú, ṣùgbọ́n Ọlọ́run ṣe kí ni? A máa wo ọkàn. Ó lélẹ́yìn òtọ́ sọ́ba o. Ó wá béèrè lọ́wọ́ pé ṣé èèyàn kan tún kù ni? Wọ́n ní èèyàn kan wà nínú oko. When you look at the adjective tó ń lò síbẹ̀ pé bí non-entity, ọ̀dẹ̀ kan, wèrè kan, ẹni tí ò wúlò kan, ó wà nínú oko. Ó wá ní ó tí gbogbo yín láti wò round, kò sí ọba láàrin yìí o. Kí ni mo fà jáde níbẹ̀ pé à ń sọ̀rọ̀ nípa inú kan. Ẹ jẹ́ àwọn ohun tí ìwé 2 Corinthians chapter 13 verse 11 sọ. Ní àkótán, ará, ó dìgbò ṣe, ẹ jẹ́ pípé, ẹ tújúká, ẹ jẹ́ onínú kan. Paul ló ń sọ̀rọ̀, Apostle Paul ló ń sọ̀rọ̀ ìgbẹ̀yìn ẹ̀. Tí a bá wo bẹ̀yẹ, àwọn scholar kan á tún ní ibẹ̀ yẹn pé Timothy àti Luke ni, ṣùgbọ́n gẹ́gẹ́ bí majority epistle Paul sí àwọn ará Kọ́ríńtì kejì náà ń pè é. Tí a bá wá wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn, ó wá ń wò wọ́n pé kí gbogbo wàhálà àwọn ìwàásù òun má já sásán fún yín. Ó wá sọ̀rọ̀ ìkẹyìn fún wọn pé ẹ wá ẹ̀yin ará, ó dìgbò ṣe o. Ó ní kán tújú ká, kán má bẹ̀rù, kán má fòyà. Ó wá rọ̀ wọ́n pé kán jẹ́ onínú kan. Ìdí tí ènìyàn bá jẹ́ onínú kan ni pé kò sí nǹkan kan tí wọ́n bá ń dáwọ́lé tí ò ní yọrí sí rere. Tí ènìyàn bá jẹ́ láàrin ọkọ àti aya, tí èrò wọn bá yàtọ̀, ẹ má jẹ́ ntàn yín, ìdílé yẹn ò lè settle. But sometimes a lè ní differences. Ipe no, I view it this way, ìwọ náà view it this way. Ṣùgbọ́n a gbọ́dọ̀ padà sí sáàpù kan pé dádì, mọ́mì, èmi rò pé convenant ló yẹ kó ọmọ yẹn lọ, èmi rò pé Mountain University ló yẹ kó lọ, ṣùgbọ́n kí lẹ wá rí sí? Owó yẹn kọ́ ni kókó, ìrìn àjò yẹn kọ́ ni kókó,
ṣùgbọ́n impact school yẹn nínú ayé ọmọ ó dẹ̀ jẹ́ ká wá wò bóyá ká dẹ̀ fi sí lásù o lásù wá súnmọ́ ìtòsí ilé pàápàá ó ti ẹ̀dá ó ṣe jàre dáàdì àìmí kọ́ akànjọ́ gbé wò ní òun làwọn olóyìnbó á ní we disagree sometimes to agree kí ni agreement yẹn téèyàn bá máa agree lórí particular thing ni pé inú wọn ti jẹ́ ọ̀kan tí ẹ bá wọ́n wo ìṣe àpọ́sítélì orí kìíní ẹsẹ̀ kẹjọ yẹn ẹ rí pé nígbà tí wọ́n péjọpọ̀ tó ń gbàdúrà nígbà tí inú wọn ti ṣọ̀kan lẹ̀mí Ọlọ́run ṣe kíni ló bà lé wọn just like a church tó wá ń wò pé let me use bóyá alágbogbo as a case study nígbà tí ìrìn àjò yẹn bẹ̀rẹ̀ èmi Saki Stewart àwọn rẹ́bẹ̀dòwú ìbùkún ọbaládé à ń sáré à ń ṣèpàdé ọ̀tọ̀ ní ká máa ṣe church ọ̀tọ̀ ní ká máa ṣe ilé Saki Stewart ọ̀tọ̀ ní ká máa ṣe lórí ìrìn nígbà tó wá dé àgbélé méjì kan ó yá kí la fẹ́ ṣe ṣálágbàdo ta ti bẹ̀rẹ̀ la fẹ́ continue kí la fẹ́ ṣe kò dẹ̀ sówó Saki Stewart ó yẹ jẹ́ ká wà wò báyìí bọ́n ṣe sọ fẹ́mi èmi náà tún jábọ̀ fáwọn ọ̀rẹ́ àtúgbèwò ìkọ́tẹ́ bá kọ̀ọ̀kúnlẹ̀ jẹ́ kí n mọ̀ o àtúwàwò pé ókè àti bá lágbàdo débi kan bishop ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká suspend ilé iná alágbogbo yẹn àwọn náà ti ń rí mẹ́mbà ṣùgbọ́n building yẹn ó rí bákan ẹ jẹ́ ká focus yẹn náà meanwhile before then wọ́n bọ̀ pé àlùfáà tó fẹ́ wà ní church tọkùnrin bá balẹ̀ kò lè think straight ẹ jẹ́ ká kọ́ ra bẹ́ẹ̀dì ká ṣe gbogbo ẹ̀ fún yẹn nígbà tó settle I move sí church but at the end of everything achieve aim wa pé tó ìmọ̀ wa ṣọ̀kan nìyẹn ṣùgbọ́n tí a bá sọ̀rọ̀ nípa kí ìmọ̀ ṣọ̀kan níbo ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ láàrin ọkọ àti aya ni aya àti ọkọ tí ìmọ̀ wọn ò bá ṣọ̀kan ewu wà fáwọn ọmọ yẹn o nítorí pé kí ni láàrin ọkọ àti aya àwọn ọmọ yẹn division ti wà láàrin wọn I love my daddy more than my mommy I love my mommy more than my daddy ìyà tó kọ sí àwọn méjèèjì nìyẹn ẹ má gbàgbé gẹ́gẹ́ bí nǹkan tá a máa ń sọ ẹlòmíràn ni tèmi ni Paul tèmi tàbólò àwọn we misquoted the word of God ni Paul ń gbìn Apollo ń bomirin ṣùgbọ́n Ọlọ́run ló ṣe kí ni ló mú ohun gbogbo dàgbà ni ṣùgbọ́n èyí tí àwa ń lò nínú ọ̀nà òdì ni pé tèmi ni Paul mo sọ fún èèyàn kan gbà táwa ń bí kó ní bishop eléyìí ni ti Paul Apollo mo ló da nìyẹn mo like irú church yẹn ó tí o àwọn èèyàn burúkú ni tó bá ní ti Paul Apollo àwọn èèyàn mo wá ní kó jókòó kí reverend máa pèrò sí church kémi má jẹ́ kí èrò yẹn dínkù ṣe rí pé àjọ ṣiṣẹ́ náà ni mo máa sọ fún àwọn èèyàn pé iṣẹ́ ìránṣẹ́ ẹlòmíì wà nínú ìjọ tó ní kọ́ọ̀lì ju àlùfáà àbí primate àbí archbishop lọ ṣùgbọ́n Ọlọ́run ò pé a wà ní lọ sìnkú kan ní ìlàrò ọ̀nà láàrò lánàá rẹ́bẹ̀ ìdòwú rẹ́bẹ̀ ìbùkún èmi àwa ń sọ̀rọ̀ bọ̀bọ̀ kan ṣe àdúrà kan ń bẹ̀ yẹn mo ní tẹ́yìn bá gba ṣé olúwo máa ọlọ́lọ́ má jẹ́ kọ́ lọ́hún pé òun ẹ̀sìn tóun ṣe ó pé òun mo wá pè súnmọ́ pé ó ló tì tọ́lọ́n bá pé òun miss call ni ṣùgbọ́n tẹ bá rí bó ṣe fi àdúrà ẹ̀rọ pé òjìṣẹ́ Ọlọ́run ni àwọn àṣẹ tó jáde lẹ́nu ẹ̀ pẹ̀lú iná mo wò pé lọ́lọ́ tí o èmi Ọlọ́run má jẹ́ mi lè ṣiṣẹ́ olúwa o títí Jésù máa fi dé mi ò fẹ́ dẹ́mi ẹ̀mí òun légbodò bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìrìn àjò inú kan ṣe rí láti jẹ́ kí ènìyàn ní inú kan ẹ má jà tanra wa kò easy we disagree to agree ni tẹ́ bá wá rí gbogbo ìdílé tí ìmọ̀ wọn èrò wọn bá ti ṣọ̀kan kò síbikíbi tí àwọn ọmọ wọn bá dé wọn máa ń bá àánú pàdé ni kí ni ìtumọ̀ ẹ̀ ni pé nǹkan tó fi kọ́ wọn ó ń gbénu wọn òun náà làwọn náà fi ń tolé wọn but ìdílé tí inú wọn ò bá ti ṣọ̀kan it takes the grace of God tọ́lọ́ba intervene ló máa ní ìyọ́nú Ọlọ́run ni o. Let us look at the world we find ourselves now. Àwọn màmá kan
ọlá tó ń jẹ lónìí ọlá inú kan tó ń lò sáwọn ọmọ wọn ni o ọlá inú kan tó ń lò sáwọn ọmọ wọn ni. ẹ jẹ́ àwọn wo ibi tí abọ́ orílẹ̀-èdè Nàìjíríà dé kí ló fa ibi ìkórìtà tá a wà ẹ́ a ò nínú kan náà síra wa ni. Ọlọ́run má jẹ́ ń bá Hausa ṣe Ọlọ́run má jẹ́ ń bá Yíbò ṣe Ọlọ́run má jẹ́ ń bá Yorùbá ṣe àwa rò pé ẹ̀yà mẹ́ta làwa ń sọ̀rọ̀ ń pa ẹ̀ but we have over bóyá 250 culture àti over 500 language látún ní láì mọ̀ pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí mo wọn ò bá ṣọ̀kan crisis wà lábẹ́. ṣùgbọ́n tí a bá ń sọ̀rọ̀ nípa inú kan ó máa ń mú ìdàgbàsókè ó máa ń mú àlàáfíà ó dẹ̀ máa ń mú ayọ̀ wá ní. ẹ ṣé kábíyèsí mo fẹ́ sọ̀rọ̀ ní ṣùgbọ́n orí afẹ́fẹ́ la wà kábíyèsí I'm very grateful inú mi dùn fún nǹkan tẹ́ ṣe yẹn. tí a bá ń sọ̀rọ̀ nípa inú kan ò nílò ariwo maturity ló nílò. But when you look at the interpretation of that particular verse maturity ló ń jẹ́ kéèyàn nínú kan ó lẹ́yìn yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà léyìn nígbà tí ìmọ̀ ò bá ṣọ̀kan ẹ̀mí mímọ́ ò lè bà léyàn. ẹ já wo ìdílé tó wà nísìn ìsìn kan wà tí mo ní òun ló bà mí lẹ́rù jù ó bà mí lẹ́rù jù Holy Communion service lọ òun ni ìsìn ìgbéyàwó ìsìn tó máa ń bà mí lẹ́rù nìyẹn. mi ìdẹ́kí ó lójú ìjọ tó bá ti fún mi ní invitation pé mo lọ bí ìyàwó máa ń fi ìgbéyàwó ẹ̀ sínú àdúrà nítorí Olúwa a lè so yan pọ̀ kán ní àwọn pásítọ̀ tó so wọ́n pọ̀ wọn ò sí mọ́ mi ò gbàdúrà ẹ̀ láyé mi mo dẹ̀ dúpẹ́ ibi tá a ṣe ti bá dé mi ò tí ì ṣe kankan tó túká alihamudulilayi ọpẹ́ ní fọlọ́ọ̀. bọ̀ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ a ti sọ di ayọ̀ ni a ti sọ di àwàdà máa fọkọ mi lẹ̀ lọ́la máa lọ fẹ́ lómi kí ló ọ̀rọ̀ òṣìwò lọ bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ kí ló ṣojẹ́ tuntun ni a ti take it for fun. láti mú ènìyàn rí stable marriage we only need one thing lẹ́yìn inú kan the second is endurance. tẹ́nà àti rẹ́mẹ̀ tínú wo bá ṣọ̀kan sí nǹkan tó lè múnú wa ṣọ̀kan ni pé tó bá lè endure mẹ́tẹ́ bá lè endure ó ti tán. but if you cannot endure má jẹ́ tán ẹ̀ o ò lè cope. àárín ọkọ àtìyàwó mi tó o bá ṣe endurance sí ọkọ ní á ti pààrọ̀ ìyàwó bíi 5. likewise to the wife tó o bá ń ṣe pé sùúrù tóun náà ní pé ṣé tí n bá tiẹ̀ fẹ́lẹ̀ tí mo ti mọ̀ wẹ́ ẹ lẹ̀ tí n bá tún lọ ráwọn tó wà ń ta ṣé pé ẹgbẹ́ náà fẹ́ tàn mí. mo gbà á ládùúrà pé orí ọ̀fẹ́ Kristi á tó fún èmi àtẹ̀yìn orí ọ̀fẹ́ Kristi á tó fún èmi àtẹ̀yìn. I want us to learn a lesson and a correction from the word of God. mo ti ní tí n bá débẹ̀ máa sọ ṣùgbọ́n dàbí mo fẹ́ gbàgbé that 2 Corinthians chapter 11 verse 13 gbogbo wa ta máa ń ṣe mistake kìíní yẹn ta bá ń sọ orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mímọ́ tí Ọlọ́run dàpọ̀ tàwọn ẹni mímọ́ kó sọ̀kalẹ̀ bí àdàbà Bíbélì ò kọ́ wa bẹ́ẹ̀ o àdàbà owó sádàbà tó bá lè Jésù àbádàbà owó. but when you consider the Bible very well ẹ jẹ́ ká jọ wò kí gbogbo wa ṣí that 2 Corinthians chapter 13 verse 14 ó yẹ jẹ́ ká jọ wò ṣáàrí ó yẹ jẹ́ àjọ kà á. Jésù Kristi Olúwa àti ìfẹ́ mímọ́ Ọlọ́run àti ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kí ó wà pẹ̀lú yín ní ìgbà gbogbo. orí ọ̀fẹ́ nígbà tí Apostle Paul ń parí gbogbo ẹ̀ ibi tó ti ṣí ẹ̀ grace nìyẹn. ṣùgbọ́n tí a bá wọnú ìjọsìn àwọn kan á ní kó dàbí àdàbà màlẹ́kà àdàbà oríṣiríṣi kíníkan kíníkan gbogbo ẹ̀ láti sọ di oríṣi. Olúwa ràn wá lọ́wọ́ mo ṣàmọ̀ pé ta bá máa débi tá à ń sọ yẹn pẹ́pẹ́ ya gbọ́ ọmọ kan gbà yẹn o. tí a bá sọ̀rọ̀ nípa inú kan tí a bá wo ìmọ̀ràn Paul bákan náà ní Romans chapter 12 verse 16 Peter náà sọ tiẹ̀ ní 1 Peter chapter 3 verse 8
tí a bá wo bẹ̀ yẹn àárín nǹkan tó ń pè ní kíni ìṣọ̀kan dáàdì mọ́mì ẹ̀gbọ́n àti àbúrò tó bá fẹ́ ní ìṣọ̀kan nǹkan kan ló gbọ́dọ̀ béèrè fún lọ́wọ́ Ọlọ́run, òun ní orí ọ̀fẹ́. tí a bá wo àwọn dáàdì àti àwọn grandma wa àti grandpa wa àwọn sì ẹjẹ́ àti ẹ̀sùn mọ́ ọgbọ́n mọ́mì báwo lẹ ṣe kó pẹ̀lú dáàdì àti mọ́mì tẹ fi bírú adúrú ọmọ yìí tẹ fi bí ọmọ kékeré yìí mọ́mì ṣó easy bẹ́ẹ̀ ni nítorí pé àwa ìsìn mi ò rò pé nǹkan tí mo mọ̀ pé tí ìyá mi bá tẹnu bọ̀rọ̀ ọmọ yẹn á ní mọ́mì ẹ̀ dẹ̀ dúró ń bẹ̀ gbólóhùn kan ló máa jáde lẹ́nu bàbá àti ọmọ pé nítorí yín náà ni tí n bá fi yín lẹ̀ tí n bá lọ mi ò fẹ́ kí ìyà jẹ yín ni ṣùgbọ́n ẹjẹ́ àwa wọlé ayé tí a wà ń sìn tó bá ṣe wedding jọ Saturday àwọn oníkókó oníròyìn yẹn wedding tó máa polówó ìtọ́ divorce jọ Saturday ojú ìtọ́ ṣe lọ kí ló ń tó fà á we cannot endure one another. ìrìn àjò endurance àti inú kan ó wà láàrin eyín àti ahọ́n tó bá lè fi méjèèjì kọ́gbọ́n ìgbéyàwó àtòrò ilé àtòrò láàrin eyín àti ahọ́n. tí a bá ń sọ̀rọ̀ nípa ahọ́n tí eyín bá gẹjẹ báyìí gbogbo sísítẹ̀mù àkọ́kọ́ dàrú ná ṣùgbọ́n nígbà tó bá yá a tún da omi sórí ahọ́n yẹn a tún fà á a tún yọ̀ lẹ́nu ẹ̀ a tún padà sípò. nígbà tí eyín bá gé nǹkan jẹ a ní ahọ́n ló máa kọ́kọ́ gbà wọlé orí kó dùn á gbé sí eyín á yí aṣọ àlọ́ fún gbogbo àwọn ikùn nínú kò sí kankan tó jáde nílé fúnra wọn. bẹ́ẹ̀ ni ìrìn àjò ẹ̀dá rí láyé. tó bá sọ pé o ò lè béèyàn kan ṣe mọ́mì ẹni tó tún fẹ́ lọ bá ṣe báwo ni ìwà ẹ̀ ṣe rí. ẹjẹ́ á bèrè lọ́wọ́ àwọn tó sì ń keep friendship of 1 year 5 years 20 years lẹ́ni ẹjẹ́ á bèrè lọ́wọ́ kí ló dé tẹ́ ẹ̀ ṣe túká. nǹkan kan làṣírí ẹ̀ endurance ni. ẹ̀yin àgbàlagbà wọn á ní mọ̀ wà fún wà àbí kinní kan ló ń ṣe kinní kan ọ̀rẹ́ fọ́rẹ́ àbí rẹ́fẹ̀sà mọ̀ wà fún níwà ló ń jẹ́ ọ̀rẹ́. tí a bá wo àwọn haúsá àwọn ìyá ní zamamutinchi ya pikudi báwọn ṣe sọ tí wọ́n lè pé tábàjọ wà lálàáfíà ìrẹ́pọ̀ inú kan ó ju owó lọ. when there is unity when there is one mind unity máa tẹ̀lé humility máa wà ń bẹ̀ love máa wà ń bẹ̀ but tínú wo ò bá ṣọ̀kan a ò lè nínú kan náà síra wa a ò dè lè fẹ́ràn ara wa. Let us look at the church of God now. ṣé àwọn ènìyàn sóòlù ni fọlọ́run ni àbí a kàn rí mẹ́mbà? ọ̀pọ̀lọpọ̀ ìjọ ló kún. ẹjá wa béèrè kí ọlọ́run wá wò pé ọmọ ìgbàlà wo ló wà nínú ẹ̀. wọ́n máa ń sọ bẹ́ẹ̀ ọkọ ìwé Ezekiel ló máa ń bà mí lẹ́rù. bẹ́ẹ̀rù ṣe pọ̀ tó lọ́lọ́ máa béèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ pásítọ̀ tó bá kọ̀ láti sọ òtítọ́ fún wọn ó ní àwọn sì béèrè gbogbo ẹ̀jẹ̀ wọn lórí ẹ̀. Mrs. Ọdẹ́gbàmí mo kí n pẹ́ káàbọ̀ ẹ ṣé o ṣe rí pé ẹ tún look younger ẹ tiẹ̀ ti lọ́kọ púpọ̀ wọ́n dẹ̀ fi ẹ̀tọ́ mi ẹ tó fi ránṣẹ́ sí bínú tiẹ̀ sí ilé ẹ ṣé o fún appreciation clergy appreciation Sunday I'm very very grateful ẹ má bínú pé mo yà síbẹ̀ yẹn o. tí a bá ń sọ̀rọ̀ nípa ìrìn àjò ẹ̀dá mo fi ìyọ́nú ọlọ́mọbẹ̀ yìí ẹ jẹ́ á kọ́ bí wọ́n ṣe bá ṣe how we can manage ourselves how we can accommodate ourselves how we can love one another. ẹ jẹ́ á wá wo nbí tá a bá ní orílẹ̀-èdè Nàìjíríà dé tá a bá nínú kan èèyàn kan á gbébọn fún mi pé kí n lọ kidnap irú àwọn ọmọ tí mo bí nlé. tá a bá ní inú kan èèyàn kan sọ pé kí n mú odidi èèyàn bí tèmi kí n dẹ̀ gé orí ẹ̀. tá a bá ní inú kan èèyàn kan sọ pé ó yá gba
100 million lọ kidnap ẹni náà wá fún mi. Kí ló sọnù? Àìní inú kan náà ni. Mo rántí ngbà tí mo wà ní north tán bá fẹ́ pa àgbò wọ́n máa ń wá specialist èèyàn kan ni kò ṣe gbogbo èèyàn ló ń pa. A rí àgbàlagbà míì ẹ bèrè lọ pé dádì ṣé ìjọ òun lẹ pẹ́ di alóhùn ò parí òun kàn ń jẹ ni. Ipe láti gé e lásán ẹ̀rù á bà wọ́n. Nígbà yẹn tó bá dẹ̀ wá pa ẹni tó bá pa wọ́n máa ń gbé ọrùn yẹn bí wọ́n máa ń pín sí méjì wọ́n á ní kó máa gbé lọ. How precious ẹ̀mí nìyẹn, ẹ̀mí ẹranko nìyẹn o, mélòó mélòó ni tiwa. Kí ló sọnù? Àìní inú kan náà ni. Let us put ourselves in the shoe of those children now. Wọ́n lọ́mọ méjì ọdún méjì wà ń bẹ̀, ọmọ ọdún kan tí ọmọ ọdún mẹ́ta wà ń bẹ̀, nínú òjò yìí nínú ọ̀rùn condition wo náà fẹ́ wà. Síbẹ̀ àwọn kan ṣe kíni kò concern ni wọn. Ẹ wo bí ta bá gbogbo ẹ̀ dé. Àwọn kan wà ládùúgbò ebi dẹ̀ ń pa wọ́n. Mo ń bọ̀ láti mú ṣe ọmọ kan fún mi ó fẹ́ fa aṣọ mi mo dẹ̀ ti late ó ní fóun lówó ẹ̀rí ọkàn dẹ̀ ń jẹ mí torí mo ò dá lóhùn. Mo wá wò pé ẹ̀mí ẹ̀dẹ̀ ni fún mo kàn wọ́n rì ní mo ní títí mo fi dé ògbà ẹ̀rí ọkàn jẹ́ mi pé tí bá padà lọ tí bá rọ̀ mi máa lọ fún. Ṣùgbọ́n síbẹ̀ ẹlòmíì ẹ̀rí ọkàn ṣe kí ni ó ti kú nínú ẹ̀. Mi ò lè gbàgbéjọ́ tí èèyàn kan wọ́n sọ pé orí ara lé wa wọ́n dẹ̀ lọ́mọ ẹ̀ ṣaláìsí èèyàn dẹ̀ sọ pé ṣí yẹn ló dẹ̀ mú ẹ̀ ká gí ọgẹ ṣóun lọ́mọ ẹ̀ kọ́ máa ṣaláìsí ni. Ẹ tún wò ó à ń sọ̀rọ̀ nípa inú kan. Psalm 133 can two works together except they agree. Kí ló sọnù lórí kí ló sọnù nínú ayé tá a wà àìnínú kan náà ni. Àwa máa lo Bible mi ni ti Paul mi ni tapolo àwọn yẹn is for positive. Ẹ má jà yí ọ̀rọ̀ Ọlọ́run padà. Ẹ já lo ìfẹ́. Gbogbo ọkàn tó ti ṣáko lọ ẹ já pè wọ́n padà. Ìwọ ẹlòmíín ta kò lè mú mọ́ kò lè jẹ́ kọ́ọ̀rẹ́ kan tiẹ̀ wá church. Mo fi ọ̀nà Ọlọ́run bẹ̀ wá ẹja sa ipá wa. Tí a bá wo Ruth chapter 1 verse 14 Ruth náà sọ̀rọ̀ nípa ìṣọ̀kan yìí. Tí a bá wo Luke chapter 9 verse 61 Acts of Apostles chapter 18 verse 21 gbogbo wọn náà ló sọ̀rọ̀ nípa inú kan. Dáàdì mọ́mì mò ń fi ọ̀nà Ọlọ́run bẹ̀ wá ẹja sa ipá wa. Tó bá lo fẹ́ ṣèyàn lóore tọ́lọ́run ẹ̀ sí ènìyàn kó wá sọ pé nítorí bó ṣe ń sọ̀rọ̀ ló fẹ́ fi ṣé ò ní ṣoore fún o. Tó bá tiẹ̀ fẹ́ wo ọ̀rọ̀ tẹnu tèmi ò lè ṣoore fún mi. Torí tó bá sọ kan tó dùn mọ́ ẹ lẹ́nìí mo lè sọ mẹ́ta kó bí ẹnu. Ṣùgbọ́n tó bá mọ̀ pé nítorí Ọlọ́run ló ṣe ń ṣe é because your heart is so pure. Ẹgbọ́n nǹkan tí Sáàmù sọ ó ní ta ni yóò gbórí òkè Olúwa lọ tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Kí là ń sọ nípa bẹ̀? A clean heart, a pure heart. Ṣùgbọ́n kí ló wà ń sìn? Ìfẹ́ ẹ̀tàn ló wà, ìfẹ́ afẹ́fẹ́, ceremonial love, occasional love ló wà. Ọ̀rẹ́ mi aṣọ tọ́jọ wà kára tọ́jọ wọ̀ ló ṣe pé lọ́rẹ́ o. Ìjọ́ tó bá jọ wọṣọ kan mọ́ wọn ò ríra wọn mọ́ nìyẹn. Let us learn to accommodate one another. Paul ló ń bá àwọn ará Kọ́ríńtì sọ kí gbogbo wàhálà ẹ̀ má ba já sásán. Ló wọ́n rọ̀ wọ́n pé lákòótún ara. Jòhánù sọ tiẹ̀ náà nígbà tí ẹ̀ náà máa parí ẹ̀ ní Revelation chapter 22 verse 12. Kíyèsí èmi ń bọ̀ kánkán. Èrè oúnjẹ kan mọ̀ pé gbogbo kìràkìtà gbogbo ètò òun ti sọ yìí bó ṣe dúró lẹ́nu ilẹ̀kùn Revelation 3:20 tó kan ilẹ̀kùn ó ní ẹnikẹ́ni tó bá gbọ́n tó ti ṣílẹ̀kùn ó ní òun á wọlé. Ó wá parẹ́ kíyèsí èmi ń bọ̀ kánkán ohun yẹn gbọ́ ohun yẹn má gbọ́ èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀.
ṣé o lè sọ pé kọ́lọ̀ fi wẹ̀ ẹ́ dẹ́ ẹlẹ́jọ́ báyìí ṣẹ̀rí màmá mi ṣe báyìí ẹlòmíì àsọ adélé Olúwa dáríjì mi ò létánì Olúwa dáríjì mi ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi wọ ẹnu mi ni mo ṣe sọ o síbẹ̀ ẹni tí ọkàn ẹ̀ bá mọ́ mo fi yọ ọ́nà ọlọ́ọ̀bẹ yín kò síbi táwọn ọmọ ẹ̀ máa dé tí wọ́n ò ní rí ọwọ́ Ọlọ́run ẹlòmíì ọmọ ẹni mọ́mì mò ń travel mo fẹ́ lọ sí Ìdúmọ̀tà láti mo ṣe àjọ o ṣọ́ra ayé a máa já ẹ lọ bèrè lọ́wọ́ ẹ̀ ìyàwó ló kọ sọ́mọ lọ́mọ ṣùgbọ́n tẹ bá rí abiyamọ gidi tọ́wọ́ ẹ̀ mọ́ tí ọkàn ẹ̀ mọ́ gbólóhùn kan ni ọmọ mi bó ṣe ń lọ Olúwa máa bẹ́ ẹ lọ ẹlẹ́dàá mi náà bẹ́ ẹ lọ àdàbí tí n bá ronú méjì sọmọ lọ́mọ ó dàbọ̀ mélòó abiyamọ ló lè sọ ń sìn ọmọ ìyálé báwo lè ṣe ọmọ ìyàwó ẹ ọmọ ìyàwó báwo lè ṣe ìyálé tó bá ń bẹ̀ kí ló sọnù ìfẹ́ inú kan ni nọ́mbà 1 àti ìbẹ̀rù Ọlọ́run ẹja padà wá sílé ẹja sa ipá wa láti fẹ́ràn ọmọlàkejì wa. In conclusion, to be in one mind means to have unity of purpose, thinking heart, and not about one having identity opinion, but about sharing the same intent, value, and direction, especially in Christ. Láti jẹ́ onínú kan gbogbo ìtànsọ ẹ̀ kò jẹ́ pa nítorí àjọ ń wọṣọ àjọ ṣùgbọ́n nítorí Jésù ni wọ́n bá ní rẹ́bẹ̀nì fún aládírẹ́sì náà ilé ẹ̀sìn ṣòwò onílé tó ti jáde 40 John Street náà ìyẹn ni máa ń sọ fún àwọn mínísítà mo ní gbogbo yín àdírẹ́sì ilé tèmi náà máa fi kọ lẹ́tà fún gbogbo yín ìjọ tó bá dẹ̀ ti kúrò mẹ́rin náà the address will be changed bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìwà èèyàn ṣe rí ìwà tó bá wù ayé ń rí o ìjọ tó bá dìre from that track the word is saying you don't allow anybody to convince you ẹlòmíì ò ní ó lórí ọ̀fẹ́ láti máa ṣàánú èèyàn náà ló dádì ẹ̀ ṣọ́ra yín ẹ bá yẹ kán lọ mówó yín lọ síbi tí ò jẹ́ kán mú lọ ẹ béèrè lọ́wọ́ ẹ̀ owó tí ẹ̀wọ́ náà mú lọ kí ni pàṣẹ òun fúnra rẹ̀ mo sọ fún àwọn èèyàn níjọ́ kan nígbà tó ní o gbọ́dọ̀ fún yàn lọ́dún ọ̀rẹ́ ní àná ó dẹ̀ mo ní ẹni tó láhùn tẹ́lẹ̀ tó wá tún sọ pé má ṣòre mọ́ o àrà rọ bọ́ǹbù ni ó tiẹ̀ ṣe jàre èmi náà mọ ara máa ń sọ mí ara wo ló ń sọ ẹ́ bíbélì pa àwọn kan ń fúnká wọ́n sì ń pọ̀ sí mo máa ń sọ fún yàn nǹkan tọkàn mi ò bá ṣe o ò lè fọ́ọ̀sì mi bí mo ṣe gorí òkè tó nǹkan tí mo fẹ́ ná lórí òkè kọ̀ọ̀kan ilé ni mo ti pílánì ẹ̀ tí n bá ti ṣe é débẹ̀ o ò bá fi Jésù pàná bí kò ní ta ló lè ṣe lè fọ́ lọ máa jókòó kí gbogbo yín dìde mi ò ní dìde mi lè sọ pé tó mo lọ bí àdúrà transfer money making street sọ pé mo sow seed ó níbi tí level ìgbàgbọ́ yàn dé bọ̀ tí Ọlọ́run bá ní pé ìránṣẹ́ owó yìí lọ fi sow seed bó ṣe máa dé ilé ẹ̀ Ọlọ́run á ṣe èmi ti rí a living testimony láti Èkìtì ẹni táwa jọ lọ ìṣojú mi lè fún bàbá orí òkè bàbá yẹn ló pa lásìkò béèrè fóònù ó lẹ̀mí Ọlọ́run ní kò fún bàbá yẹn ní ṣé oṣù ọ̀pọ̀ Ọlọ́run ní kò fún mi tó o bá fún mi tó o bá súre fún ẹ kò lè mú ẹ nígbà tẹni náà dẹ́ẹ̀dẹ́ ó lóun yin Ọlọ́run eléyìí fi transfer money ẹ̀ ó lóun fi ilẹ̀ gbàtà tó máa pàdé ó ní ìjọ́ tó ń kọ́kọ́ kúrò lórí òkè dé park ó léèyàn kan ní dáàdì mo ti sanwó yín ẹkújọ́ mẹ́ta ó lẹ́ni tóun ò mọ̀ tóun fi délé òun that is God for you whatever the Lord has laid into your heart jọ ṣe má ro ìwà ẹbí lọ sákìsì rẹ gbogbo àwọn mínísítà tá a wà lájọ ń ṣiṣẹ́ pọ̀ tó bá ro wọ ẹlòmíì pàápàá kò tiẹ̀ ní pé ẹlòmíì ṣùgbọ́n gbà tó bá wò tí mi ò bá tiẹ̀ ro torí Jésù mo bírù wọn lọ́mọ mo ní wọn nú fámìlì ọ̀yà kí ló wá fẹ́ kù kí ni nǹkan tó fà ní pé because of the endurance ẹja sa ipá wa let us learn how to accommodate people ebi ń pa àwọn èèyàn ń ta o ìwọ tó ń manage ó sì better ju àwọn kan lọ ẹja sa ipá wa láti ràn wọ́n lọ́wọ́ ẹ fi ìjọba lẹ̀ kó máa ṣe tiẹ̀ o ìwọ náà ṣe tiẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run sọ fún ẹ pé ó ní gbogbo wa gbogbo iṣẹ́ kọ̀rọ̀ àti iṣẹ́ gbangba la máa jíyàn fún Ọlọ́run ìjọba ò dá ìwọ tó ń ta gàrí oníjọba ò dá dèrèkà ẹ ó ti lù lábẹ́ ìjọba ò dá
transport fare tó lè gbé láti ibi débi tó bá gbé ní 500 ó sì rí gain wà ní 1000 ní o l'option ṣùgbọ́n béèrè kí ló fowó náà wá ṣe. owó tó bá kójọ lọ́nà àìtọ́ mo fọlọ́n búra fún ẹ má kó o lè fi ṣe nǹkan rere ṣùgbọ́n owó díẹ̀ tó ń pè díẹ̀ yẹn ọlọ́run á dẹ̀ máa bù sí ó ní ìbùkún ọlọ́run ló mú yàn lá láì fi làálàá kún. Downfall of a man is never the end of his life. o lè máa tọrọ lónìí ìgbà díẹ̀ ló kù ìwọ náà máa di ẹni tó ń fúnyàn. o lè máa tọrọ lónìí máa wọ́wọ́ lọ́wọ́ kó tó jẹun kó tó bẹ́gbẹ́ pé táìmù ní àsìkò kan bọ̀ táwọn tó tọrọ lọ́rọ̀ ò ní lè sọ fún ẹ pé don't you know we are the one feeding you àwọn náà tún bọ́lá fún ẹni. mo gbà á ládùúrà ó ti ní kò ní mọ́ kò ní jẹ́ tiwa ó ti ń lawọ́ kò ráwọ́ làmọ́ kò ní jẹ́ ìpín wa. gbogbo akadẹ wà ní ìkórìtà tá à ń wòkè ọlọ́run tó gbàdúrà àwọn ìṣíwájú àgbọ̀ tiwa náà. ẹ má jà robi sí ọmọlàkejì ẹ má jà wá ṣubú ẹnikẹ́ni má fìyàn ṣe yẹ̀yẹ́ èèyàn kò sí lẹ́nu wa o ọwọ́ ọlọ́run ni. bíbélì pé ó ní ọ̀tá mi má yọ̀ mí tí n bá ṣubú má dìde. ní ìṣẹ́jú kan nìbínú rẹ̀ ń pẹ́ ní ojú rẹ̀ ní egbé wà bí ẹkún bá pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. mo gbà á ládùúgbò gbogbo tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà àlàáfíà ọlọ́run alààyè àlàáfíà ọlọ́run alààyè àjọba lágbára ọlọ́run. ẹ já máa gbàdúrà fúnra wa o ẹ má ní bíṣọ̀bù nìkan ní kó gbàdúrà èmi gangan náà ṣe kí ni mo nílò àdúrà yín rẹ́pẹ̀ntì dépò àgbà student tóun tiẹ̀ ní tó ń gbàdúrà fún pọ̀ ju àwọn mẹ́mbà tó ń gbàdúrà fún lọ. ẹ já máa fàdúrà ranra wa lọ́wọ́. ọ̀rọ̀ kábíyèsí náà ní mi ò tó gbàdúrà fún yín ṣùgbọ́n mo mọ̀ pé á dá fún yẹn náà dàgbà ṣé yẹn ò tí ì sọ àdúrà. ẹ já fàdúrà ràn wá lọ́wọ́ má fìyàn ṣe yẹ̀yẹ́. ẹ jókòó ẹ ń sọ̀rọ̀ yẹn láì dáa ó tún wá ní ọ̀rẹ́ mi ojú ọlọ́run bá ẹ lọ lónìí kan nínú àṣìṣe yẹn ìwọ náà gbà ní ìmọ̀ràn pé wá ayé ti ń sọ̀rọ̀ ń pẹ́ o tó bá wọn kó bú ẹ ó ṣe tiẹ̀ fún ọlọ́run ni. mo gbà á orí ọ̀fẹ́ láti inú kan náà síra wa olúwa yọ̀ǹda rẹ̀ fún wa o. mo wá gbà á ládùúrà fún ẹ̀yin ọ̀dọ́ lórúkọ jésù ògo yín ò ní ra máyé o. ẹ̀yin ọ̀dọ́ mo súre fún yín mi ò mọ lẹ́bù tẹ wà ní tara àti ní ti ẹ̀mí ọlọ́run tó gbà àwọn ìṣáájú ga á gbé ẹ̀yin náà ga. gbogbo ẹ̀yin màmá yìí bó tilẹ̀ ń kẹpẹ́ láyé tó pẹ̀lẹ́ lórí ọmọ ayé ò ní kí yín ìdúbúlẹ̀ lẹ fi gbà tọ́mọ ẹ ò ní wà ní ìdúbúlẹ̀ tó ń jẹ ọmọ ẹ ń wá church aṣọ ń dún gbégé lára yín kò ń ṣọlá yín ọlá ọlọ́ àtọlá ọmọ ni. mo wá gbà á ládùn olórí aṣọ yín ayé ò ní fà á mọ́ ẹ alárọ̀rẹ́ yín orí ọ̀fẹ́ kristi á tó fún wa o. ẹ má jà rora wa pín ẹ má jà rora pín ẹ já máa fàdúrà ràn wá lọ́wọ́ ká dẹ̀ ní sùúrù. orílẹ̀-èdè nàìjíríà àlàáfíà jọba. samaria ẹnu tó jẹ ọ̀wọ́n ló tún jẹ ọ̀pọ̀ láìpẹ́ láì jìnà ìfẹ́ ọlọ́run alààyè ọlọ́run tó ní ìjọba á gba ìjọba orílẹ̀-èdè nàìjíríà. ẹ já tẹríba fún àdúrà. àpáta ayérayé àwa dá gbogbo ògo padà fún yín olúwa gbọ́ ọpẹ́ wa. a béèrè fún orí ọ̀fẹ́ láti inú kan síra wa sí orílẹ̀-èdè sí àgbáyé ẹ̀mí bẹ̀ tó bà lé wa. a fi gbogbo àwọn tó ń ṣe ayẹyẹ àwọn tó ń ṣe némi ni àwọn tó ń ṣe ìgbéyàwó ni àwọn tó ń ṣe ọjọ́ ìbí ni a fi gbogbo wọn lábẹ́ ìṣe Elédùmarè abaniláyọ̀jẹ́ kò ní báyọ̀ ẹnì kọ̀ọ̀kan wa jẹ́. àwa gba aládùúrà fún àwọn ọmọ wa tẹ fún lórí ọ̀fẹ́ láti ṣe children day lọ́jọ́ bíi 4 sẹ́yìn níwòye àmọ́dún a ò ní wá wọn tì wọn ò ní pẹ̀dín o wọn a máa lé sí ni. gbogbo abiyamọ láyé mo gbà á ládùúrà fún yín tọkàntọkàn mi ẹkún àdásùn ẹkún àjùmọ̀sùn ẹkún àpèsùn lórúkọ jésù a ò ní bá wọn mọ́ o. ẹkún la bá wáyé èmi àti yín a ò ní bẹ́kún padà sọ́run o. ògo ni forúkọ mímọ́ yín jésù olúwa wa. ǹjẹ́ nísìnyí fún ọlọ́run bàbá ọlọ́run ọmọ ẹni tí ọlá àti ògo fún láé àti láéláé.